Bàbá ní ojú ọ̀bá tẹ̀ ìgbẹ̀tì ojú ètò èkó pé Sunday ojú ọ̀pọ̀lọ̀ ti Sunday àwọn làwọn kó lárugẹ ọmọ àwọn ni kíkí àwọn lárugẹ ni wọ́n wá sọ fún bàbá pé kí bàbá máa sọ fún pé káwọn ọjọ́ ṣèpàdé tó lọ́nà lóhùn. Bàbá Adájọ́ ni kò sí pọ́blẹ́mù ní wọ́n mọ̀ bọ̀. Ṣùgbọ́n àfi ọ̀rẹ́ làwọn ti pàdé. Àwọn aráyẹ pàápàá ní èmi lọ yẹ. Ibi tí ọ̀dọ́ pété ló àgbọ̀dọ̀ sọ̀rọ̀ di bátúfì. Ọ̀rẹ́ ayé àjẹ lọ́yọ̀ àìjagun. Àìjagun lọ́yọ̀ o, àyè ọlọ́ọ̀bà làwọn jẹ. Ìyá òfin èwèrèwè ẹ̀gbọ́n tí wá rí àwọn tí wọ́n sẹ́wọ́ntì ẹ̀gbọ́n tó sì jẹ́ sí wa gáàpù yẹn pọ̀ kìí ṣe pé àbírí tẹ́lá tó kí mi lé gáàpù yẹn pọ̀ sí ti wa ó sì ti wọ́n wọ́n níláárí ewu àwọn sì ẹgbẹ́ àti wọn sì wá sí ilé ayé nì wọ́n ní ẹni ọmọ sí lójú mọ́ ọmọ náà yọ̀lé ìyá bí wọn ọmọ rẹ wá sí gbogbo Nàìjíríà wọn dìde kìí ṣe Yorùbá nìkan ló dìde gbogbo Nàìjíríà dìde Sunday wọ pẹ̀lú padà Sunday wọ Nàìjíríà padà wọ́n ìkí tí mo ti wọ́n wọ látàrọ̀ ni mo ti wo gbogbo tí gbogbo bí ẹ ṣe lọ wọ́n ìkí mẹ́bíà látàrọ̀ mo ti wọ títí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ arísàkí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àgbà rẹ bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀mí mo wò bẹ́ẹ̀ ṣe wọ Dubai gbogbo náà. Darí mo ti máa gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́. Òde pọ̀ lẹ́nìí. Láti pé ọ̀rọ̀ Akérèdọ́lù náà wọ́n ṣe lọ́wọ́. Àwọn náà sì mọ̀. Ṣùgbọ́n àsọ̀kọ́ tó ń bẹ ní Ìṣẹ́yìn lẹ́yìn. Wọ́n wá sí mọ́sálásí Ìṣẹ́yìn. Gbogbo lọ́wọ́lọ́wọ́ náà wọ́n kò síbẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ náà àdúgbò lọ́wọ́. Àti ọlájọ́ torí àti torí. Àti borí wọ́n borí ọ̀tá rẹ̀ ọ̀tá náà tó ti ọ̀tá rẹ̀ wọ́n borí àwọn ọ̀tá rẹ̀ ẹni bá ní pé kó fẹ́ yìí wọn ẹni bá ní pé kó fẹ́ yìí wọn ọwọ́ ṣe ọ̀hún wọn náà wá ànábì kàlọ́jẹ́ fún ẹ̀ Yorùbá ànábì kàlọ́jẹ́ fún ẹ̀ Yorùbá èyí tí àwọn bàbá wọn pẹ̀lú òòṣà kàlọ́jẹ́ bàbá wa Lámídì Ọláyíwọlá Adéyẹmí àti bàbá yìí. Pẹ̀pẹ̀ tó sọ pé náà ń bá lọ sí yóò ṣẹlẹ̀ ìdí ìṣẹ̀lẹ̀ sí gbogbo ọba nílẹ̀ Yorùbá. Ìdí ìṣẹ̀lẹ̀ òòṣà kálukú náà tí gbogbo ayé sì mọ̀. Bí kí nínú wa ti wọ́n ní ikú tó bọ̀ bàbá yẹn ọmọ ọ̀sẹ̀ láńjẹ́ pé náà olúwe kò lóbi. Kò tí ì kọ́dún méjì kan lọ láti rántí ìlànàjẹ́ ní olójoojúmọ́ ni. Wọ́n náà dábàá olóòṣà wọ́n dà fúlẹ̀ bọ̀ gbogbo ayé náà wọ́n tó bọ̀ gbogbo ayé náà wọ́n tó bọ̀ wọ́n dà fúlẹ̀ bọ̀ gbogbo ayé ó sì mọ̀ fúlẹ̀ rẹ̀ gbogbo bí ọba yóò náà wọ́n là fún ọ ni. Ọ̀rẹ́ tí wọ́n dà aládà ọ̀dọ̀ ní kí mọ́ o ọ̀rẹ́ tí wọ́n lọ́kọ́ ọ̀dọ̀ ní kí mọ́ o owó òní kí mọ́ o ní ajé òní kí mọ́ o gbogbo ayé náà wọ́n fúlẹ̀ rẹ̀ àwọn àtàjọ́ bàbá rẹ̀ yìí náà ó pè wá gègègè ọmọ ní gbé bàbá
àyíká wa tẹ ya àyẹ̀wò tó fún àyẹ̀wò tó náà ẹ̀yin ọmọ wa lẹ́mọ̀ gbé wa lẹ́mọ̀ gbé wa lẹ́mọ̀ gbé wa àwọn aláṣẹ yìí lónìí wọ́n gbé ẹsẹ̀ yìí àwọn aláṣẹ yìí lónìí wọ́n gbé ọ̀kẹ́rẹ́ ẹgbẹ́ mi náà ẹgbẹ́ mi ẹ̀yìn ayé ẹgbẹ́ mi ilé owó ẹgbẹ́ mi ọ̀nàmọdé níta ọ̀nàmọdé níta gẹ́gẹ́ bá dẹ̀ mọ̀tún mẹ́wàá gẹ́gẹ́ bá dẹ̀ mọ̀tún mẹ́wàá olú ọ̀rọ̀ ọ̀nàmọdé bẹ́ẹ̀ ni ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi délé ẹgbẹ́ mi délé ọlọ́run ẹgbẹ́ mi kì í ọgbẹ́ káàkiri àgbáyé bẹ́ẹ̀ ọ̀nàmọdé lọ́ba àgbẹ̀wò. Mo kí Ọlọ́run ọba tó ní ayé tó ní ọ̀rọ̀. Mo kí ọba tó ní gbogbo agbára lọ́wọ́. Mo kí ọba tó ní agbára àti ọlá àti ìfẹ́. Ọlọ́run tó ní gbogbo agbára lọ́wọ́. Òun ló ní kò. Òun ní ọba tí a ń pè ní kábíyèsí. Torí pé kò sùn tó lè ṣe tí ẹ̀ ń gẹ́gẹ́ lè fi. Kò sẹ́tọ̀ bí ibi bẹ́ẹ̀. Ọba ti sè kẹta àgọ́ láti mọ̀ sọ pé olú ọ̀sẹ̀. Bàbá mi ní tíṣẹ̀gùn bá para. Bàtọ́ bá para òkú tó bá para lé tó bá para òkú láti mọ̀ sọ pé olúkòso ìgbà. Bàbá kí Ọlọ́run tó ní gbogbo àtolúkòso àti olúkòso àti kòso àti gbogbo ẹ̀ mo kí Ọlọ́run tó ní gbogbo ẹ̀ lọ́dọ̀. Torí pé gbogbo agbára àtagbára kòso àtagbára gbogbo ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà. Mo kí Ọlọ́run tó lẹ́nu ilẹ̀ lọ́dọ̀ tó jẹ́ kí n tún lè padà wọ ìlú Ìgbòho láti wá sí àwọn ìlú tí ọ̀jẹ́ tó jẹ́ pé ìyá mi ló sinmi. Ó ní pé èrò Buhari jọ tó wá ká mi mọ́lé tó ní kí àwọn agbèrèpa rẹ̀ sọ́jà àdá àwọn DSS kan wá ká mi mọ́lé lórí bí mo sọ pé àní àìṣẹ́rú Fúlàní lè mọ tẹ̀wá lójú mọ́lẹ̀. Fúlàní ò lè mọ yìn wá jẹ lórí ilẹ̀ bàbá wa. Lè mọ bá oko wa jẹ́ kẹ́ mọ́ jẹ́ káwọn bàbá wo lóko má táwọn ìyá wa tó bẹ́ẹ̀. Ìgbòho lórí ẹsẹ̀ mi náà pé Fúlàní ò tó bẹ́ẹ̀. Nígbà tí wọ́n padà dé yìí, mo dé pẹ̀lú agbára Ọlọ́run ni. Wọ́n fi agbára tí Ọlọ́run ní tó fi dá gbogbo ayé tó dá nǹkan tó fi dá àwọn àṣàṣì ìlú Ìgbòho. Ọba ní kí bàbá mi ọ̀nà oníbodè jẹ́ ọba Ìgbòho. Èròǹgbà àwọn ọ̀tá mi àtọ̀tá tí mo mọ̀ àti tí mi ò mọ̀ àti ìjọba Nàìjíríà nígbà tí Buhari ṣe lọ́wọ́ èròǹgbà àwọn ni pé káwọn pè mí. Ọlọ́run pé ó ní gbogbo ọlọ́dọ̀ tó bá jẹ́ pé ayé fún wọn pé ayé tí oṣù bá kú á ní àkóso Ọlọ́run tí àjẹ́ bá ń gbé ayé lájẹ́ bá kú á ní àbájẹ́ Ọlọ́run ṣùgbọ́n tó ń kú àjẹ́ kú kò sí ẹ̀dá tó lọ láti òní gbogbo agbára láti ọlọ́wọ́ Ọlọ́run wà kò sí lọ champion ọ̀rẹ́ champion lọ́wọ́ àpolówó àpolípò àfọmọ yẹn kú àfọmọ yẹn bí sẹ̀sẹ̀ ó kú lọ́kùn náà kúlù àwọn sáà bí a bá sì sí àmì lọ́la pẹ́ káwọn bẹ̀rẹ̀ ọ̀kan bí a sì kú mo ń fi orí bàbá wọn gbòdì ọ̀gbìn ìgbòho la. Mo fi ẹlẹ́dàá ìyá mi tó kú, mo fi bí Ọlọ́run, mo fi ẹlẹ́dàá àdòdò, bàbá bàtà àbúrò ìyá mi òun, mo fi ẹ̀kọ́ ìyá mi òun, mo fi ẹlẹ́dàá wọn, mo fi bí Ọlọ́run tó ní ní.
gba Yorùbá kò ló gbọ́dọ̀ ta wa. Buhari Muhammadu Buhari òun ni president Fúlàní gbogbo àgbáyé. Ó wá nígbà tó ń ṣèjọba ó wá mú Fúlàní tí ń pààyàn àní bẹ̀rù yẹn kàṣẹ lọ. Nígbà tí Buhari ń ṣèjọba ó lòun fún mi ní amnesty nígbà tí agbára rẹ̀ ó fẹ́ pa mí àwọn kẹlọ́kẹ́ lápá àwọn kẹlọ́kẹ́ lẹ́sẹ̀ wọ́n gé ní fún ìfún rẹ̀ ó ya ìfún èmi àti sọmọ aládùúgbò àwọn kẹ́ ní fún rẹ̀ wáyé. Wọ́n ń wo èmi àti fún mi wọ́n ń wo èmi àti ẹsẹ̀ mi àtàpá mi wọn ò wọ́ lọ́nà tó lé mi. Èmi làwọn ń wò tó wá wọ olè bú mi ọba bú mi inú ọkàn rẹ tó sọ pé ohun tí mò ń ṣe ò dáa inú ọkàn rẹ ní ìsìn pẹ̀lú ohun tí ń ṣẹlẹ̀ pẹ̀lú bí tí ọ̀pọ̀lọpọ̀ rò pé bàbá Tinubu lọ́pàá àjọba jẹ́ nígbà wo ló dé Buhari Tinubu lọ́pàá àjọba jẹ́ ohun tó ń dùn mí fún àwọn ọmọ Yorùbá ni pé nígbà tí Buhari ṣèjọba mò ń ké ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ ẹjẹ́ agbára wa lóko Buhari ẹjẹ́ àpòlóko kábọ́sí oko òmìnira Yorùbá yìí Buhari ò ní kankan tí ó ṣe fún wa ẹjẹ́ agbára wa lẹ̀ ẹjẹ́ pín Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ ń bú àwọn kan ló tí ó jẹ ní wa káfí tẹ̀gẹ̀ fún ọ̀dẹ̀ káfí tẹ̀gẹ̀ sí olówó ni mí ọlọ́lá ni mí mo sì tọ́lọ́wọ́n fún yẹn tọ́lọ́wọ́n fún mi mo fi ọmọ tọ́pọ̀ mo ní ọmọ ní Canada mo ní Germany mo ní káàkiri citizen tí o sí tí mo fẹ́ lọ́dọ̀ lọ́wọ́ tí o sì fún mi tí o bá dẹ̀ sọ́kùnrin nílé mọ́ ọkùnrin ni mí mo wá ní ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ kágbára lóko ẹrú Fúlàní ọ̀sẹ̀ tó dá mi lóhùn èmi kélẹ̀ Yorùbá Kánú kélẹ̀ Ìgbò Buhari ni wọ́n pa mí wọ́n pa Kánú orí Kánú kò yọ ó fi Kánú sí àtìmọ́lé rẹ̀ Màlàmí ti ń fọ́ táǹgbà náà Màlàmí dà lẹ́nu ó ti tẹ́ni àná Latif Fagbemi ó ti dàpọ̀ lọ́wọ́ ẹ̀ Buhari ti ń lu agbára ńgbà náà ti yan bí ẹni bẹ́ẹ̀ kò ní kú lára Buhari yẹn dà lẹ́nu ó ti dà mọ̀lú nínú bàbá rẹ̀ dà ó ti padà tó kọ mọ̀lú bàbá rẹ̀ Buhari ti fi Nàìjíríà ya owó táwa dẹ̀ rí wọ́n ní ẹjẹ́ kò lóko ẹrú Fúlàní ẹjẹ́ adádúró àwọn aládé ẹ̀kọ́ ládé gbogbo nǹkan lọ́dọ̀ àní ìgbàgbà ṣe pẹ̀lú àwọn Fúlàní wọ́n Nàìjíríà ò lè wọ́ gbogbo wọn ọ̀dá mi lóhùn lónìí kọ́ Buhari wá gbé fọ́ọ̀gù ìjọba tó ti ba ayé ẹ̀jẹ̀ ọ wá gbé fún bàbá Tinubu lóṣù mẹ́fà méje à ń gbé sẹ́kù kí ló ṣe ohun tó bá dùn mí fún àwọn Yorùbá ni pé àwọn àgbààgbà Yorùbá kan tó wá ní ẹja sí protest ebi ń pa wá ìyà ń jẹ wá ṣe ẹrọ ọmọ Ìgbò kẹkẹ kọ́ bọ́ta pé ebi ń pa wọn. wọ́n ti lé gbogbo Fúlàní kúrò lórí ilẹ̀ wọn wọ́n ń dàkọ̀ wọ́n ń ṣe gbogbo nǹkan tó wù wọ́n. bẹ́ẹ̀ni Ìgbò ti lé gbogbo kúrò lórí ilẹ̀ wọn wọ́n ń dàkọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ní kó o lè ké èkó ní sọ pé mi pa wọn. kí ló dé táwọn olè fọ́ sọ ọ̀pọ̀ kálé wọn kúrò lórí ilẹ̀ bàbá wa. káwọn bàbá wọ́n ráì dáko wọ́n ráì lọ bí tó káwọn wò wíwẹ́ pa wọn. Fúlàní wa ń dá oúnjẹ padà ní Naija wọ́n sọ pé sùn àbúrò jẹba bàbá kọ́lọ́kọ́lù jẹ́ bàbá sáà sí adé ẹ̀rọ tó bá kí súnmọ́lẹ̀ lóko yóò gùn tó báyìí bọ̀ọ̀lọ́ ní tí ó ní bọ́ọ̀lọ̀ lórí ilẹ̀ bí àgbàdo ọ̀dọ́ bí ìkànnì ọkà bàbà wọ́n ní afẹ́ mílíkà ọkà lọ bí ilẹ̀ bí ẹni ilẹ̀ tó lọ́ra Fúlàní wa fi wá halẹ̀ àwọn òpèsè wa lọ ní sùtò ẹgbẹ́ ta bá fi ẹ̀gẹ́ bọ̀lẹ̀ níbí kótó tó fẹ́ bọ̀ ní òrì Fúlàní ó sì bọ́ sóko wọ́n yọ gbogbo ẹ̀gẹ́ wa fún màlúù wọ́n ṣe àwọn bàbá fún màlúù ẹ̀tọ́ bá sọ̀rọ̀ wọ́n pẹ̀lú ìrà àwa lè fọwọ́sowọ́pọ̀ ká lé wọn kó lórí ilẹ̀ wa àwa kú Tinubu kí lọ́kàn wá pẹ̀lú protest àwa Yorùbá ní ká sọ ọ́ wọ́pọ̀ ká lé Fúlàní kó lórí ilẹ̀ wa káwá ìwọ àwọn bàbá wọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìfọ́tọ́ ibà Fúlàní kẹ́ ti ń pa wọn náà dandan ni wọ́n dìde pẹ̀lú wọn tẹ̀ wọ́n fi àsìkò yọrọ gbogbo ọ̀dọ̀ ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ ọba mẹ́rin náà ti wà láì márùn-ún kòkóṣù ohun tó kù tí mo fẹ́ ká ṣe ń ṣe ká fọwọ́sowọ́pọ̀ àtẹlẹgbẹ́ àtọlọ́gbà àti àti mo dúró de ìjọba kankan nígbà táwọn ọmọ àwa lágbèlú tó lé àwọn bàbá wọn sọpọ́ọ̀tì wa káńtà síkírọ́rìtì tó dálẹ̀ fúnra wa wọ́n ti mú síkírọ́rìtì kan lẹ́sìn wọ́n sọ àwọn kan nífẹ̀ẹ́ lójú ọmọ Yorùbá àwọn kan akíkanjú ọmọ Yorùbá gbogbo yín lọ́jọ́ ìwọ̀n ẹ sọ̀rọ̀ ayídìkẹ́ lọ́jọ́ yìí akíkanjú ẹjọ́ yìí ìfẹ́ lódùn èmi ni mo dálẹ̀
àwọn ọmọ bẹ̀ tún kún bẹ́ẹ̀ àwọn àjọ bọ́ sínú igbó abẹ́rẹ́ látẹ̀kìtì ibi tí mo dé yìí mo dé tán ni. A máa arrange ní gbogbo local government a sì ní security bíi at least I need bíi 60,000. bẹ́ẹ̀ni. àwọn kan máa wà nínú tó ti Fúlàní àwọn kan máa patrol ní títì láti lè dáàbò bo àwọn bàbá wa ẹ mọ̀ jà bú wọn mọ́ ẹ mọ̀ bú àwọn ọba mọ́ ẹ mọ̀ bú tóyè mọ́ ẹ mọ̀ bú àgbààgbà kankan mọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni ká wọ gbọ́ ká lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ àwọn bàbá wa. nítorí wọ́n ti bà á jẹ́ tẹ́lẹ̀. nítorí wọ́n ti bà gbogbo ẹ̀jẹ̀ Buhari ti bà á jẹ́ kó tó lọ Buhari mú àwọn Boko Haram àwọn x-man Fúlàní tó bá yìí 5,000. oko oṣù kan tí ó lọ sí fún olóòfin wọn ní amnesty ó wá kó wọn sínú sójà ó kó wọn sínú ọlọ́pàá ó kó wọn sínú DSS wọ́n wá ní Fúlàní ń pa wá lẹ́kìtì wọ́n á lọ kó àwọn sójà tí Buhari fún ní amnesty àwọn Boko Haram tó fún amnesty wọ́n kó wọn wá sí Èkìtì wọ́n ní bá wọn dáàbò bò wá. bàbá mi ó sọ yìí pé egungun ojó kábíyèsí bàbá mi egun lè wa lábùkù kábà wọn lùlù fún olùlù tí mo lùlù fún pé egungun ojó kẹ́ni kan dìde ní akọ ilẹ̀ yìí kọ́. ọmọ kọ́. ó sábà bọ́. àwa lè wá sọ yìí pé káwọn bàbá wọ́n ọmọ ọkọ̀ láti inú ilé wọn lọ sí pàdé kí Fúlàní ó dá wọn lọ́nà akọ ìtìlẹ̀ ikọ́. àwọn onídìí àti mọ̀ sí protest pé ebi ń pa wá ebi àwa ni ká fọwọ́sowọ́pọ̀ ká wọnú ká lé Fúlàní mo ti sọ ti pẹ́ pé wọ́n Nàìjíríà ò lè wọ́ tẹ́ bá ti wá ṣe tán tí ọba ti yá egun tí kò ti yọrọ ẹ̀ tèmi ẹ mọ̀ jà èmi kò sọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀ o kò sí olóṣèlú ẹ̀dà gómìnà ni o sẹ́nitọ̀ ni o tàbí pírẹsidẹ́ǹtì kan bóyá kó tó dìbò tí wọ́n dì lọ tàbí ìgbà tó dìbò tán tó bá gbé owó fún mi pé bóyá kí n bóun ṣe bóyá kí n lé bóun ṣe kàmpé fún wọn dìbò ni o tàbí bóyá nǹkan kan o káwọn sáré ọgbọ́n dání o tí ọba bọ́ta dùgbò jìbì ní ọ̀pá. àwọn kan sọ ń bà kan pé bóyá àwọn olóṣèlú gbọ́ fún wọn ní ẹni wọn bọ́ta bọ́ sọ owó lọ́wọ́ ẹnì kankan ọ̀dà mi lójú lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ wo ló ṣèlú tó bá dẹ̀ mọ̀ pé nígbà tẹ́ fẹ́ dìbò ọwọ́ bá mi kú tọ́nu mo kúkú wà ọwọ́ gbówó fún mi kú tọ́nu àgbogbo bẹ́ẹ̀ nìkan kọ́ lọ́bọ̀ gbé fún mi mo fi lè rí bòdì mo fi lè ràn án lọ́wọ́ mo fi dìbò tó o bá bọ́ takọ́ sọ dúpọ̀ jìjì ní ọ̀pá. báyọ̀ àkọlọ̀ ń kọlẹ̀ ẹ lọ ọ̀dà mi lójú lọ́dọ̀ Ọlọ́run bọ̀ àwọn ọmọ Yorùbá ká fọwọ́sowọ́pọ̀ ká dìde síra wa ká gbìjà ara wa ẹ̀mọ́jà bú ọba ẹ̀mọ́jà bú dóyè ẹ̀mọ́jà bẹ́ẹ̀ni kankan so fún dé yìí bàbá mi kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ máa fi ẹlẹ́dàá àti mo fi kúndẹ̀ wà mo forí adé mo fi kí gbogbo ọba tí ń bẹ́ẹ̀ lè ní bàbá pátápátá mo kí bàbá mi olúgbọ́n bàbá dáadáa ni ó sojú mi ó tún sẹ́yìn rẹ̀ ẹ bá ṣe kábíyèsí olúgbọ́n bàbá olúgbọ́n bàbá dáadáa ni kò rí mi rí ìyẹn tó tọ́ bàbá olúgbọ́n yìí ò rí mi rí bàbá mi ẹ̀yin lè bí mi. bàbá mi olúgbọ́n ò rí mi rí. ló ti wá bá mi bí fún fẹ́ rí ọ. ó sì ń jà fún mi. lójú lẹ́yìn táratára. olúgbọ́n ń jà fún mi. wíwálé tí mo wá sọ̀kú ìyá mi mọ̀ sí olúgbọ́n ni. ó ní tí wọ́n bá lọ́wọ́ fún ọ ní amnesty àwọn ọba alẹ́ yóò bá fún ọ amnesty lọ sí fún ìyá rẹ̀. tíjọba bá lọ́wọ́ ṣetán láti fún ọ ní amnesty kọ́ lọ sọ̀kú ìyá rẹ̀ èmi bàbá rẹ̀ olúgbọ́n wọ́n fún ọ ní amnesty lọ sọ̀kú ìyá rẹ̀ ẹni tí ọba mú ọ yóò mú wa pẹ̀lú rẹ̀ ó wá pẹ lọ́yà mi pẹ̀lú mi akọniwájú adájọ́ èbó wà lẹ̀. pẹ̀lú mi ọkùnrin ní pẹ̀lú mi ó ní ọba àwọn ní ibi táwọn ti ṣèpàdé lọkọ̀ yí báyìí ọmọ fún mi á ní sì pé àwọn ọba tó dé bí tèmi náà àwọn fún lámínẹ́sítì kọ́ lọ́sọ̀kú ìyá rẹ̀ lọ́wọ́ olú bàbá rẹ̀ lọ́sọ̀kú ìyá rẹ̀ amọ̀ pé tó bá wọlé gbogbo ọ̀dọ́ ń tẹ̀lé ọ àwọn awọ ọlọ́run lé ní kábíyèsí. ó bàbá jábì. orí kọjá ló ti sọ fún un fẹ́ lọ́sọ̀kú ìyá mi ní ìfẹ́ nìkankan láì fi ìbíkẹ́ ìwà gbogbo pé kọ́ bá jẹ́ bẹ́ẹ̀ àtàwọn ẹ̀gbọ́n mi nísàsí yá mi tẹ́gẹ̀ tó pa mí. àtàwọn àbúrò mi. àtàwọn àbúrò mi. ẹ sáà jẹ́ sí yá mi tẹ́gẹ̀ bàbá mi. bí ẹ gbogbo yẹn ẹ ń tẹ̀lé níjọ́ tí ń pọ̀ náà lọ́mọ.
kúlù ayé sáyà mútù. tó àwọn efi kú dẹ́rù mi bàbá mi sọ pé tí ẹ bá jagun ní stéètì kan nígbà mo ń jagun mọ́tẹ́gbẹ́ lọ́ fún mi ní àṣà yẹn mo wá jagun ní stéètì kan bẹ́ẹ̀ wọ́n kọ̀ bẹ́ẹ̀ ní òkè ẹ̀sọ́ wọ́n á sọ̀rọ̀ àǹdí bẹ́ẹ̀ mo wá escape bẹ́ẹ̀ mo kọ́kọ́ bẹ́ẹ̀ tààtàn bàbá mi á ní ọ padà sílé mọ́ nìyẹn torí pé ọ̀fẹ́ jagun mi yẹn ọba tààtàn mẹ́tọ́ jàtọ̀ tààtàn síbẹ̀ tó kú síbẹ̀ ọ̀fẹ́ jà mí lọ́nà ọjà tó padà wálé ó kú jọ̀gàn náà ni ọjà tó kú bẹ́ẹ̀ ó kú jọ̀gàn náà ni ṣùgbọ́n tó èmi tí mo bí ọmọ ọlọ́run tó ní ọlọ́mọ níjọ́ tí ń kú ọlọ́run lọ́mọ mo nígbàgbọ́ dọ́dọ̀ ọlọ́run pé mẹ́wàá tó kó sọ́jà wọ́n mi lè wá ká mi mọ́ tọ́jọ́ kú mi ò bá pé òun lè rí mi pa wọ́n fọ́ ọlọ́run tó ní mi wúra tọ́jọ́ kú mi ò bá pé ẹ̀ pa mí àní lórí ọ̀rọ̀ Yorùbá iṣẹ́ ẹ fi Yorùbá lọ́rùn lẹ̀ ni àní ẹ fi Yorùbá lọ́rùn lẹ̀ àwa Yorùbá ọ̀dà yìí láàmú nílẹ̀ bàbá yìí ẹ má dà wá láàmú mọ́lẹ̀ bàbá wa ẹ má lọ lórí kálukú ọmọ ọba tiẹ̀ lọ ìjọba bìrìtì kó tí wọ́n dà wá pọ̀ kábíyèsí ní náà wálé lẹ́ni a ní president 16 Nàìjíríà Yorùbá méjì péré ló wà mẹ́ bàbá Ọbásanjọ́ àti bàbá Tinubu tó ń ṣe lọ́wọ́ yìí kò kan àwọn Fúlàní ní 13 sáwá serú Fúlàní láyé ni Tinubu ti bẹ́ẹ̀ yìí wọn fẹ́ gbé ìjọba fún ẹlẹ́dẹ̀ ló gbé débẹ̀ tí mo mọ̀ tó dá mi lójú Buhari wá kó gbogbo dọ́là ọkọ̀ fún Tinubu ṣe kí Tinubu wà mọ́lẹ̀ ìjọba ṣe ẹ̀sìn kẹrẹ wa ní wọ́n Nàìjíríà ẹ kí ló ní tí kálukú ọmọ bá tiẹ̀ lọ ẹ tí kálukú ọmọ bá tiẹ̀ lọ náà nígbà tá a kẹrẹ wa ní wọ́n Nàìjíríà tí Igbo bá ṣe fọ́dún mẹ́rin kí Fúlàní ò sí nínú ìjọba tí wọ́n tún wa mọ́ gan wọ́n ní Yorùbá Haúsá Igbo àwọn Fúlàní wọ́n ti fi ọgbọ́n gba gbogbo ọba alẹ̀ Haúsá wọ́n ti sọ wọ́n di Fúlàní wọ́n ti pa gbogbo Haúsá wọ́n ti sọ àwọn ọba wọn di ẹ́míà Fúlàní ohun tó fẹ́ ṣe fún alẹ́ Yorùbá nìyẹn ohun tó ń dọ́gbọ́n nìyẹn kò dẹ̀ lè ṣeéṣe bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ rí kò lè ṣeéṣe bẹ́ẹ̀ so mo ti arrange àwọn security gbogbo protest wọn ṣe bí orúkọ ká àwọn ọmọ Yorùbá nìyẹn ẹ mọ̀ dá ẹ̀tọ́ Yorùbá làwọn ń jà fún ẹ mọ̀ bá àwọn bu Tinubu gbogbo àwọn Yorùbá ní sẹ́tẹ̀ ń tẹ̀lé mi tọkàntọkàn ẹ mọ̀ bu Tinubu ẹ mọ̀ bu ọba ẹ mọ̀ bu jóyè ohun táwa ń béèrè fúnlẹ̀ bàbá tiwa Buhari ló ṣe èmi ni ò sì ní dájú tó fi jáde láyé ikú òjijì ni ó pa Buhari àbáríkà ọ̀tọ̀ lọ́jọ́ gbogbo ẹni mo fi sọ bẹ́ẹ̀ àbáríkà ọ̀tọ̀ fi mi sílẹ̀ ayé Buhari dà mí láàmú Ọlọ́run dà Buhari láàmú torí pé wọ́n ń jà fún àwọn bàbá mi Buhari dà mí láàmú Ọlọ́run dà Buhari láàmú tí ẹ má fọ ọmọ agogo mi lákòjọ ìsọtẹnu mi Buhari dà mí láàmú ó pa ẹ̀gbọ́n mi ó pa ọ̀rẹ́ mi ó lọ́pàá yá mi torí ìrònú mi lọ́pàá yá mi Buhari ó kú bí òjijì tó ń bọ̀ Fúlàní ni Buhari àwọn ọmọ Yorùbá ní ká jára wa tá a bá ti jára wa á débi tá a lọ ó ń da bàbá Tinubu láàmú ni bàbá kẹ́ ń fẹ́ ìlú ọbọ̀ dojú ti fún bàbá nígbà ń rí mọ́ tí èsè tiẹ̀ Buhari ti bàjọba jẹ́ fún rẹ̀ ó ti ta gbogbo Nàìjíríà pátápátá so fún díẹ̀ yìí àwọn ọmọ Yorùbá àbábù àbáwọn ṣe mọ́ wọ́n Nàìjíríà ò lè wọ́ wọ́n Nàìjíríà ò lè sẹ́kẹ́ ní wọ́n lè wọ́ kí Fúlàní máa lọ́nu ẹ̀ kí Ìgbò máa lọ kí Yorùbá dá dúró bẹ́ẹ̀ni gbogbo Fúlàní tí ń ba ọkọ wa jẹ́ tí ń ba gbogbo dúkìá wa jẹ́ láti sin lọ a máa da security rẹ̀ mo ti ṣètò àwọn kan ìfẹ́ ló dùn ọmọ Yorùbá àwọn kan akíkanjú gbogbo ẹ̀yàn ọ̀dọ́ tẹ̀ bá ti mọ̀ ẹ lọ́jọ́ ìwọ̀n mo nígbàgbọ́ pé pẹ̀lú ògo Ọlọ́run àwọn bàbá wọn máa tì wá lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa tí bẹ́ẹ̀lẹ̀ gbogbo Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀jẹ̀ lóríṣẹ́ Mákindé mo dúpẹ́ lọ́wọ́ tó bá ṣe yẹ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúgbó ọba orílẹ̀ Kéńtà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀n dàpọ̀ yẹn sí mi létí ẹ̀gbọ́n mi mọ̀ dàpọ̀ yẹn sí mi létí ọyẹ́ mo dàgbẹ́ tó bá ta ní sọ̀rọ̀ sí mi létí ẹ̀wọ̀n mọ̀ sọ̀rọ̀ sí mi létí o ẹni tí ọba ti ṣe mi ṣe tiẹ̀ kí n ṣe mọ kẹ́ni tí ò ṣe tèmi mo kí ọ̀nà oníbodè òfin Ìgbòho. bàbá mi orílẹ̀ ẹ̀gbọ́n Olúgbó ọba tó lágbára lórí ilẹ̀ Yorùbá ta wà lólúgbó kì í sọba kékeré ẹ̀tọ́ bá pọn ilé ní pọ̀lé Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ sọ́mọ náà mo kí orílẹ̀ Kéńtà wọn pe gbogbo mítì àwọn lọ́balọ́ba lọ́dún fún àwọn Buhari orílẹ̀ Kéńtà dé yẹ pè mí sí mítì ẹ ti Sunday Igboho mọ́kútọ́ ní ẹ fẹ́ pa ó ní mítì kí lè wá pa àwọn ọba sí mí ẹ fẹ́ pa ọmọ wa tí ń jà fún wa ẹ wá pè wá sí mítì ẹ lọ túlẹ̀ ní ẹ bá fẹ́ pa sọ̀rọ̀ ọba orílẹ̀ Kéńtà nìkan ló sọ̀rọ̀ mbẹ́ bàbá ọba Bariga ó ní ẹ fi Sunday lé ó ní èmi àti gbogbo òdílé mi Sunday Igboho lèmi ń tẹ̀lé kò gbé pamọ́ ó sọ lórí mi sọ́tọ́ mi pépà tó gbé ọba mélòó ló lè ṣerú ẹ̀
àwọn ọba àkànbẹ́ ńgbà náà tí wọ́n lè sọ̀rọ̀ sí Buhari wọ́n sápamọ́ ni Tinubu wá débẹ̀ wá ń bú Tinubu àwọn ọba Yorùbá tó ń bú Tinubu wọ́n lè fi ń pa wọn ebi ní papọ̀ mánámáná. mo kí gbogbo àwọn ọba wálẹ̀ Yorùbá Ọlọ́run jẹ́ mi lókun mo rẹ̀ kí gbogbo àwọn gọ́vnà wa torí pé ẹni tó bá dúró tì mí ní ọ̀pá ní kùmọ́lé ẹ mọ̀ bú gọ́vnà kankan tiwa ni wọ́n ń ṣe kí n sọ fún yẹn àwọn náà ẹ mọ̀ pé Fúlàní fi àjẹ wá ẹ mọ̀ bú Tinubu ṣe nǹkan fún wa Buhari tó lọ́dún mẹ́jọ nígbà tí Jonathan ṣe ìjọba ṣe báwọn bàbá Yorùbá kan wọ́n kóra wọn bọ́ta tí wọ́n ṣe protest lọ́jọ́ ta tí Buhari fi lọ́dún mẹ́jọ ta ló ṣe protest kankan tí wọ́n ti kú ni wọ́n kú mo kí bàbá mi Wọlé Ṣóyínká bàbá dáadáa ni bó ṣe dàgbà tó mẹ́ẹ̀ẹ́dínlógún tó lágbára tó ní gbogbo àgbáyé ó wà mí wá Kòtónú ó sì fún mi ní márùn ó sì lóun mẹ́lẹ́yìn mi ta ló lè ṣe rú ẹ̀ ẹ̀mí bàbá yóò kú dáadáa kì í fẹ̀ nírọ́ wọ́n Nàìjíríà ò lè ṣe kí ni Fúlàní ìsara wa wọ́n Nàìjíríà yẹn ṣe scam Fúlàní ìsara wa àwa ní ìsara wọn àwa ní bá ṣe ra wa lọ́kàn àbá ti ṣe ra wa lọ́kàn kádà security lẹ̀ gọ́fúnà Ògùn state Dàpọ̀ Abíọ́dún bàbá dáadáa ni nígbà tí Buhari ní kí wọ́n mọ pa ọ́rọ̀ Ògùn state nígbà yẹn gómìnà Ògùn state wá sọ̀rọ̀ sínú pépà iná bá ń bẹ tó bá gbọ́ kí ní ẹ̀ ń gbà yẹn Ọlọ́run ń wá èèyàn bíi Sunday Igboho fara wọn lọ́wọ́ mo wá lọ́bẹ̀ mo lọ kojú àwọn Fúlàní bẹ̀ Buhari ó fún gómìnà yẹn ní wẹ́rì tó fẹ́ bàjá máa yẹn ní kílẹ̀ fẹ́ kọ̀ wọ́n ṣe nígbà tí wọ́n ń pa àwọn kéékèèké ẹ̀ sọ̀rọ̀ òun dẹ̀ tó máa dẹ̀ níbi Sunday Igboho wá gbìyà òun Sunday Igboho dẹ̀ wá bẹ̀ kọ̀dẹ́sẹ̀ nǹkan ó kà pariwo ó dẹ̀ sí protest Fúlàní lẹ̀ sálọ kílẹ̀ fẹ́ kọ́ wọn parọ́ mọ̀ tó bá yẹn ó ní Sunday Igboho àpàyàn náà òní bàjẹ́ fún Dàpọ̀ Abíọ́dún Ọlọ́run ní pàtì ẹ̀jẹ̀ láíláí Ọlọ́run ní pàtì Dàpọ̀ Abíọ́dún jẹ́ ní pàtì Ṣèyí Mákindé jẹ́ ní pàtì tó bá ṣe é jẹ́ àbáríkà àwọn tó lọ kúlẹ̀ ẹ lọ́wọ́ mo wá kí bàbá mi bá ń jẹ́ Akíntóyè bàbá dáadáa bàbá alálùbáríkà ọlọ́jọ́ bí bàbá ogun dáadáa ní bàbá pẹ́ ṣe kí bàbá mi Ayọ̀ Adébánjọ àwọn bàbá àti mẹ́nu wọn ni mo dún ṣe nǹkan kan jẹ́ ọ̀sẹ̀lẹ̀ mo sì ń dún Ọlọ́run ṣe ń gbàdúrà mi so àwọn Yorùbá ẹ̀já sí ra wa lọ́kàn ilé tó lọ Fúlàní ọ̀fẹ́rẹ̀ wa bàbá Tinubu ti bẹ́ẹ̀ wọn ọ̀fẹ́rẹ̀ rẹ̀ wọ́n kẹ́ ń dàjọba ẹ̀rú tó ti palẹ̀ gbogbo dọ́là mọ́ wọ́n ti gbọ́ fún àwọn ọmọ tí ń ṣe burúkú jẹ́ pé kọ́ bàjọba rẹ̀ jẹ́ so ó ti fi hàn sí pé wọ́n Nàìjíríà kò lè ṣe kí ni ó kálukú ọmọ ọlọ́ọ̀lù ẹ̀ kálukú ọmọ ọlọ́ọ̀lù ẹ̀ bí mo sọ fún yẹn kálukú ọmọ ọlọ́ọ̀lù ẹ̀ ọ̀run ìjọba àjẹkùn gbogbo iṣẹ́ wà Yorùbá ọ̀rọ̀ ní akíkanjú òòṣà àwọn aládìkú lọ́pọ̀ wọ́n ní ọ̀rọ̀ ọba àkọ́dà bí èjì ẹ̀mọ́jà bára wájà ẹ̀mọ́jà bára wájà ẹ̀rí kó sọ lẹ́ẹ̀kan ìpè ẹ̀mọ́bù pẹ́sidẹ́ntì tó wà mẹ́jì ọmọ wa ní bàbá wa ní aṣojú wa ní ó ní káwọ́ bu àwọn gómìnà wa tí wà náà ni wọ́n ṣe ẹ̀dáàbò àrọ̀wá nítorí pé nígbà tí àwọn Yorùbá ní ṣe wá síbí nítòsí mo ní ohun tí bàbá ń jẹ́ jù ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers wọ́n bú àwọn lọ́balọ́ba ohun tí a jẹ ìdáyẹ tí èèyàn ọmọ wa fi ń lọ wá tẹ bá sì rí díẹ̀díẹ̀ láyé ń bàjẹ́ ayé ń bàjẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí ó tó nípa àwọn obìnrin kótó àwọn british kó tó gbọ́ wọ ilẹ̀ Yorùbá ọba ní í ṣe ìjọba wọ́n sì gbàjọba lọ́wọ́ Yorùbá láyé ọba adé minifort ní àwọn obìnrin tó wọ́n wọlé Yorùbá wọ́n sì gbógun ti Aláàfin gbógun ti wọn ó ní àgbá ìbọn tí wọ́n rọ́ sí ààfin Aláàfin òkè ọ̀rọ̀ ibi àmọ́rú ti lọ ní ọmọ Aláàfin tó jókòó nílẹ̀ ìdáná ọ̀rọ̀ ibi Aláàfin Adéyẹmí wà lọ́pàá ń jẹ gbogbo fẹ́ǹsì Aláàfin tó wà ní ààfin Ọ̀yọ́ ni wọ́n ló dànù nígbà tí wọ́n fẹ́ gba agbára fóònù lọ́wọ́
ọba nílẹ̀ Yorùbá ọba Adéyẹmí wà lọ́yàrí gbogbo ọba wọ́n gbógun tì í ní ọ̀yá ni wọ́n á ní ọ̀dà àwọn ọ̀gbà gbogbo ẹ̀ ṣùgbọ́n nínú àwọn ẹrú tí ń tẹ̀lé nítorí pé àwọn bridges ọ̀dọ̀ Ọ̀yọ́ empire ni wọ́n ti gba wọ́n ti kọ́pì wọ́n fi dá local government lẹ̀ wọ́n dá wọ́ọ̀dù lẹ̀ wọ́n dá state lẹ̀ wọ́n dá olórí queen marshal lẹ̀ gbogbo àwọn tẹ́ wò Báṣọ̀run ni olórí ogun ni Ààrẹ Ọ̀nà Kakanfò ni olórí ogun ni Ìkòyí olórí ogun ni Tìmì olórí ogun ni Ọ̀nàbọ̀dé olórí ogun ni. Láti Ìkìsí tó fi dé Ìbàràpá ní ẹlẹ́kùn tó gbà náà. Ìkòyí òun lọ lórí ẹkùn òsì. Ọ̀yọ́ Central Báṣọ̀run lọ lórí. Nígbà tí ọlọ́pà tó jẹ́ ti àwọn ibi tí sílẹ̀ àpótí wọn. Ẹkùn ọ̀tún ẹkùn òsì bọ́lọ̀ nítorí ọ̀dọ́ wọn. Èkó ní gbogbo ibi tí Ọ̀yọ́ wà ní sí pẹ̀lú Ìbàdàn. Olúwo olóhùn ẹ̀dùnkẹ́ gbàdá. Òun sísẹ́mù yẹn làwọn òyìnbó mú lọ. Wọ́n fi ń pín state, wọ́n fi ń pín local government, wọ́n fi ń pín ilé. Ọ̀pọ̀ mínísítà tí wọ́n rí tí wọ́n yàn yẹn fún Ọ̀yọ́ empire wọ́n ti kọ́kàn yẹn wọ́n fi lọ. Àwọn Yorùbá ti ṣe ìjọba kó ìbò tó dé. Ṣùgbọ́n àwọn